Handsome mo ti dé àní mo ti dé Handsome Easy mo tún gbé kan dé mo ti dé Handsome Easy mo tún gbé kan dé dídé tí mo dé Àlàní Adé mi ò ní kó lóko má lè roko mi ò ní kó ọlọ́nà má lè yọ̀nà torí tán ò bá roko torí tán ò bá yọ̀nà níbo náà ti máa rówó ná Handsome Easy Ọlájídé mo ti dé àní mo ti dé Handsome Easy mo tún gbé kan dé ẹ̀yin tèmi ẹ má jiyàn sí pásọ̀ ló ń kọrin ẹ má jiyàn sí ara ọ̀tọ̀ látẹnu alẹ́ ò tí ì gbọ́ tí mo bá ti dé àwọn tèmi fàyìn sí orin tìlù tí mò ń sọ mà náà ni pásọ̀ bá ti dé kẹ́fì bọ́dì pàpì mo dé Handsome apọ̀ lọ́wọ́ ìyá tó bí dámọ̀ mi torí bàbá mi kan ṣe ló bí bàbá wa kẹlẹ̀ rẹ̀ kò sí láti gbọ̀ tí ibi alápàlà yẹn wọ́n ti rọ́wọ́ tó wọn gbọdọ̀ àgbà ìgbàjẹ́ mi wá tí mi náà tó wá gbégbá fújì ayẹyẹ ẹ̀pà ẹ̀ tó máa pẹ́ ọkàn tó kù tọ́ra méjì péré ni dáàdì mi yẹn bí ìyá bá ń bá mú mi láti Abẹ́òkúta mi ò rántí ọkọ̀ dé ni wọ́n wá di oríṣiríṣi nǹkan fún wa wọ́n bá ní kí lọ́kọ́ ṣe bídí ẹnjìníà nìbàdàn láti abẹ́ kí n máa ṣeré yẹn bá tó rà Abẹ́òkúta bá tó ṣe kó báńdì jọ nìyẹn ìjọ tó wá di ìjọ ọdún bàbá aláàjì tí mo ń kọ́ṣẹ́ tó jẹ́ ọ̀rẹ́ ìyá ọmọ ìyá bàbá mi kò mọ̀ ó kàn rí pé àṣìbí ọkọ̀ rí pé àgbàniṣẹ́ èmi mọ̀ kò ti dẹ́yìn mi èmi ń ṣeré lọ ìfọ́tí tó fún mi látẹ̀yìn mẹ́ṣe máìkì jábọ́. olórin ńlá kan la tún wà pẹ̀lú ẹ̀ lénìí Handsome Muiz Alani organization. ṣé bá ọlọ́run ló fẹ́ wà fákùkọ́ o adé orí ọba tọba ní ṣe ìrùkẹ̀rẹ̀ lọ́rùn ọba tọba ní ṣe mo máa tún dúpẹ́ fọlọ́run ọba pẹ̀lú ohun tọ́lọ́run fún mi Handsome Easy nínú iṣẹ́ fújì ọlọ́run ọba ló kópọ̀ wálé mo dúpẹ́ ọlọ́run ọba mo dẹ̀ dúpẹ́ ọlọ́run ọba mi ò sí lẹ́rù ẹ̀wọ̀n mo dúpẹ́ ọlọ́run ọba. Handsome Easy kí ló máa ń sọ̀mù yẹn wá náà ká bẹ̀rẹ̀ láti bẹ̀. obìnrin kan ló máa ń sọ yẹn wá pé Handsome Easy ni kẹ́ máa jẹ́ kó tó di pé Handsome Easy yẹn jáde Hans Fuji Maitama là ń lò tẹ́tẹ́lẹ̀ ibẹ̀ yẹn la wà a fẹ́ ṣe ṣóò kan náà ni àwa ń ṣe fàájì Handsome Easy ni kẹ́ máa jẹ́ bó ṣe mú Handsome Easy jáde rẹ̀. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ fújì gangan. mo bẹ̀rẹ̀ fújì láti primary láti Ìkìjà láti 1980 ní ká pè lọ 81 àwa ti bẹ̀rẹ̀ láti primary school yẹn nínú àwọn ọdún tó wà ní Ìtàdékúnlé yẹn lẹ́gbẹ̀ẹ́ Olúmọ yẹn èmi kọ́ṣẹ́ látara ọ̀gá wa kan ní Ìtàdékúnlé yẹn so atara wọn yẹn làwa ti múṣẹ́ yẹn tí gbogbo àwọn èèyàn dẹ̀ mọ̀ látara ìgbà tí wọ́n á ń ṣiṣẹ́ yẹn wípé any school ní primary school wa yẹn wọ́n fún wa ní bus any entertainment wọ́n á fẹ́ ṣe ní any school èmi mò ń lọ play nítorí pé ẹ̀jẹ̀ orin náà fi bí èmi bàbá tèmi náà ń pè ní jẹ́jẹ́ láyé alápàlà jẹ́jẹ́ láyé alápàlà ríjà kò sédè bó jẹ́ ọmọ jíjà gàrẹ́ ọmọ alápàlà lèmi náà ẹ délé bórin ni. mo délé bórin ni àtọrin náà fi bí mi. now 1981 tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ yẹn báwo ni ìmísí yẹn ṣe bẹ̀rẹ̀ gangan. tí ìmísí yẹn ṣe bẹ̀rẹ̀ ni pé nígbà tí à ń ṣiṣẹ́ eré yẹn lọ a pọ̀ lọ́wọ́ ìyá tó bí dámọ̀ mi torí bàbá mi kan ṣe ló bí bàbá wa kẹlẹ̀ rẹ̀ kò sí láti gbọ̀ tí ibi alápàlà yẹn wọ́n ti rọ́wọ́ tó wọn gbọdọ̀ àgbà ìgbàjẹ́ mi wá tí mi náà tó wá gbégbá fújì ayẹyẹ ẹ̀pà ẹ̀ tó máa pẹ́ ọkàn tó kù tọ́ra méjì péré ni dáàdì mi yẹn bí ẹ̀ tó máa pẹ́ lé ìmọ̀ lọ́wọ́ ṣùgbọ́n ibi tó ní máa dé orí òṣèlú ti àdébẹ̀ iṣẹ́ tó lọ ń báyọ̀ mọ́yàn ìyá bá ń bá mú mi láti Abẹ́òkúta mi ò rántí ọkọ̀ dé ni wọ́n wá di oríṣiríṣi nǹkan fún wa wọ́n bá ní kí lọ́kọ́ ṣe bídí ẹnjìníà nìbàdàn láti abẹ́ kí n máa ṣeré yẹn ní Mọ́kọ́lá ní Ali Street ní Àgọ́ Ìjẹ̀ṣà ìbò tó máa tó oṣù kan tí mo débẹ̀ sóṣù kẹta mo tún padà ọmọ Abẹ́òkúta bá tó ṣe bẹ̀rẹ̀ practice nìyẹn kò tún tẹ́ ni tá aláàjì tó mú mi lọ tó jọmọ rẹ máa mi kí lélẹ́yìí bá tó ṣe bẹ̀rẹ̀ nìyẹn bó wá di 1986 a padà wálé òkè gbogbo land sí so wọ́n ń pe ọ̀gá wa kan wọ́n ń pè ní Adara Super onífújì ni wọ́n
lábẹ́òkúta yìí náà. yes àwọn sẹ́ẹ̀tì bàbá kékeré sẹ́ẹ̀tì Kẹ́mi Ramoni ọ̀gá wa náà ni gbogbo wọn sẹ́ẹ̀tì Manchester now parí ṣe bẹ̀rẹ̀ nìyẹn mọ́tò gẹ́gẹ́ bá ti kọrin lọ èmi ló máa gbé fún. 81 tí ẹlẹ́ bẹ̀rẹ̀ yẹn ọmọ yín kò bàtàn rí pé fẹ́ bẹ̀rẹ̀ fújì ni. ọmọ mi ọba dìbàdàn. ìgbà 81 yẹn ẹ̀ tí máa play lẹ́gbàá. mi ò tí máa play lẹ́gbàá gbọ́n a ti ń play láti school to school tó yẹ kó fẹ́ ṣe entertainment gbọ́n èmi ń lo on stage mo ti ní group lábẹ́òkúta lábẹ́ ni gbogbo pátá ń wí kọ́lọ́ kó ṣàánú fún wa ni ẹni tọ́lọ́ bá dé ládé ló máa tó bá dé ládé tó bá kọ́kọ́ yọ wọn làwọn èèyàn máa rí so a gbìyànjú so still náà ìta ayé jọ ń ṣe náà kékeré everybody náà mọ̀ gbà pé kíní òun ló jẹ́ pé irú àwọn tùsá yẹn ó di pé ọlọ́run ní pèsè so àjọ máa ń kúnra wa lẹ́nu. now ìgbà tẹ́ délé ti sísìn àwọn olórin wo ló wà lẹ́gbàá yẹn. àwọn olórin tó wà lẹ́gbàá Ṣẹ̀fí Àlàó kọ́lọ́n kó fọnù kẹ́ ọ̀rẹ́ mi Kàbóbò Òtòlò gbogbo wọn lọ báyẹn gbogbo àwọn tá à ń wí yẹn Mọ́kọ́lá ni gbogbo wọn wà Sẹ̀mú Ìlọrin ó ti kú lọ́jọ́ mẹ́ta Mọ́kọ́lá ni gbogbo wọn wà èmi wà lókè ìjìgbò ṣe hàn pé àwọn Adéolú ọmọdé làwọn fi ṣèkínní gbọ́n oníkálukú ó wà nígà èmi mo dò kejì mu kejì gbòmù. ìgbà tẹ́ dé ní 1981 ọmọ yín lọ sí Ìbàdàn pé kẹ́ lọ kọ́ṣẹ́ building association. níbo lẹ ti ń kọ́ṣẹ́ building yẹn ń bàdàn. ní Mọ́kọ́lá ní Ali Street babadé Mọ́kọ́lá nígbà tó pé òun lọ Ali Street Àgọ́ Ìjẹ̀ṣà. so bẹ́ẹ̀ ṣe ń kọ́ṣẹ́ lẹ tún kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo bí kọ́. ẹ bá rárá Abẹ́òkúta ń bẹ̀. bá tún rárá Abẹ́òkúta bá tún ṣe kó báńdì jọ nìyẹn. ìjọ tó wá di ìjọ ọdún bàbá Aláàjì tí mo ń kọ́ṣẹ́ rẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ ìyá bàbá mi kò mọ̀ ó kàn rí pé àṣìlẹ̀ ọkọ̀ ìbọn agbaniṣẹ́ èmi mọ̀ kò ti dẹ́yìn mi èmi ń ṣeré lọ ìfọ̀tí tó fún mi láti ẹ̀mẹ́ṣe máìkì jábọ́ ìgbà bó ṣe lọ agbó bá túká bá ṣe rẹ̀ ń dèrè ẹjọ́ ẹni ọ̀hún. ọ òbí iṣẹ́ ńlá ni ó wá kọ́. orin ló tún ra wọlé wọ́n torí ẹ̀ mú kó l'Abẹ́òkúta. ṣùgbọ́n alhamdulilayi adúpẹ́ lọ́dọ̀ náà bá. ok now ìgbà tẹ́ wá padà s'Abẹ́òkúta yẹn báwo ni ìrìn àjò yẹn ṣe wá bẹ̀rẹ̀. ẹ ká ṣe wá padà s'Abẹ́òkúta ní 1966 yẹn eré yẹn bẹ̀rẹ̀ fúlẹ̀ ó bẹ̀rẹ̀ fúlẹ̀. àwọn wo lè dé bá ń gbà tẹ́ dé yẹn. nígbà tá a dé bá yẹn mo dé bá Musiliu Tòsánbọ̀ tutù yẹ mo dé bá Alhaji Ṣẹ̀fíù Àlàó Mọ̀rúfù Ebi Mọ́ra Alhaji Bonanza gbogbo àti bàbá kékeré sí Arún Kánò àrò òkókò mo dé bá nítorí ní sáìdì ìyá mọ́dà mi àbúrò àrò òkókò ọmọ bàbá lọ́jọ́ jẹ́ àbúrò rẹ̀ jẹ́ sí mi lórí ẹ̀ ṣe ọmọ dáadáa. so ẹ wá dé ní 86 padà s'Abẹ́òkúta. eré ẹ wá bẹ̀rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ di sin gbogbo di 1990 ni mo kó lókè jùlọ ni mo dé sí car wash ni mo wá tẹ̀lé sí car wash yẹn àti form band tí gbogbo ẹ̀ tó ti gbé nítorí pé ìyá mi ọmọ ọjà yìí ni bàbá mi Ìbàràpá gbogbo ọmọ ọjà yìí so nígbà yẹn lọ́rùn irú Àlàó onílù òní captain ọmọ àgbègbè àgbà ní so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn gbogbo band jẹ pé pátápátá. Àmùdá ẹni tí Àmùdá kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀ òun ni ó wà ńgbà yẹn after tí bọ́bọ́ yẹn tó kú l'Àmùdá bẹ̀rẹ̀. 1986 lẹ dá báǹdì lẹ̀ ìbàlẹ̀ aláǹfààní àti ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù yẹn a gbìyànjú ẹ̀ ní tá a ṣe fẹ́ ṣe ọ̀kọ́lọ́n kó ràn wá lọ́wọ́ kódà gan ní sáìdì kan a fẹ́ ṣe kò sí olùrànlọ́wọ́ kódà gan ní ibi tá a ṣe àti rìkọ́ọ̀dù sáìdì kan tá a ṣe ó dàn látara pé kọ́lọ́n jẹ́ ká rí olùrànlọ́wọ́ tẹ́ a bá rí olùrànlọ́wọ́ pẹ̀lú ògbó Ọlọ́run ọba orin wà nílẹ̀. ẹ ṣúọ. pẹ̀lú ògbó Ọlọ́run ọba. Ansom mo ti dé àní mo ti dé Ansom oyèsì mo tún gbé kan dé mo ti dé Ansom oyèsì mo tún gbé kan dé dídé tí mo dé Àlàní adé mi ò ní kó lóko má lè roko mi ò ní kó ọlọ́nà má lè yọ̀nà torí tán ò bá roko torí tán ò bá yọ̀nà níbo náà ti máa rówó ná Ansom oyèsì Ọlájídé mo ti dé àní mo ti dé Ansom oyèsì mo tún gbé kan dé ẹ̀yin tèmi ẹ má jiyàn sí pásọ̀ ló ń kọrin ẹ má jiyàn sí àrà ọ̀tọ̀ látẹnu ààrẹ ò tí ì gbọ́ tí mo bá ti dé àwọn tèmi fàyìn sí orin tìlù tí mò ń sọ mà náà ni pásọ̀ bá ti dé kẹ́fì bọ́dì pàpì mo dé Ansom. iṣẹ́ orin nígbà yẹn bí tá a ṣe mú ṣe orin nígbà yẹn amúkòkò torí pé èmi ò ní fẹ́ máa play bẹ́ẹ̀ ní ìsìn kí n fẹ́ kẹ́nìkan borí mi mo rántí pé mo lọ ṣeré kan ní wọ́n ń pe bẹ̀yẹn ní Ìdíòbí
tábà ti ń lọ sí ọ̀nà Olùgbò abádẹ́dẹ́ òbí a máa yà wọ́n pa abúlé yẹn lábúlé Ìkèrèkù àti débẹ̀ tó ti ń retí ìkórè ní kórè ọdọọdún a tún wá ṣèkan náà ní títì yẹn nídìí òbí náà tá a ti dé tó yẹ pé gbẹ̀ngàn a ò gbọ́ irú ẹ̀ náà ó ṣẹlẹ̀ ní Àgọ́ Ọ̀kárí ìyẹn kẹ́dẹ̀rẹ̀ olórí dẹ̀ ń dorí ẹ̀ ni nígbà tí wọ́n ti irinṣẹ́ tí irinṣẹ́ ò dẹ̀dùn mọ́ àwọn ọmọ ẹni tó pè wá lóde ló dìbò lóya ìjàmbá dé torí àwọn kan ti jó ó di pé incident yẹn ṣẹlẹ̀ àníjókè wọ́n bá ó di olólùbọ̀ lórí ẹ̀. tabara àwọn tó fẹ́ ṣe orin sìn tán pò pé Handsome Muiz Aki a fẹ́ promote ẹ̀ orin wà ńlẹ̀. lágbára Ọlọ́run. ká tó tẹ̀síwájú ẹ sọ tẹlifóònù nọ́mbà yín. nọ́mbà mi tí àwọn èèyàn lè pè mí sí ni 080 35 24 2004 080 35 24 2004. ṣé o ní WhatsApp yín. o ní WhatsApp nọ́mbà mi. Handsome Muiz kí lẹ̀ ń jẹ́ náà. Handsome Muiz Alani Ọlájídé. ẹni tẹ́ ẹ kọ́ṣẹ́ orin lọ́dọ̀ ẹ̀ jẹ́. Alhaji Omega. Omega. ọ̀pọ̀lọpọ̀ wọn ti wà tó yẹ pé wọ́n ti gbórin lọ́dọ̀ wa tábà máa mú wọn náà ní sí Àmútúndé òun ti dá dúró látara àwọn tí ó dá dúró ní abẹ́mi náà wọ́n ń pe ọ̀bọ kan ní Wálé ó ti wà lẹ́kọ̀ọ́ báyìí òun náà ti dá dúró tó ti ń kọ fújì ẹ̀ lẹ́kọ̀ọ́. yàtọ̀ sí fújì iṣẹ́ níṣẹ́ míì tẹ́ ń ṣe. mo níṣẹ́ building engineer. ok ẹ ṣì ń build. mo ṣì ń build. ṣe rí iṣẹ́ wa a lè sọ pé ààbò lórin ní kàńtárì ṣùgbọ́n òwe la fi ń bára wa sọ̀rọ̀ màá lè sọ pé Ọlọ́run kó fọ̀run kẹ́ tobacco lóríṣiríṣi báyẹn náà so bí òwe nítorí pé lẹ́yìn ẹ̀ náà wọ́n tún jọ pé tèmi àti ẹ̀sìn stage àwọn gobek irú òwe tá a máa ń lò ní pé òjò ń pa ayọ̀ orí dùnnú orí ò mọ̀ pé tòun ń bọ̀ wá bá òun ká tó ṣẹ́jú pé lòrùn bá dé o nítorí náà bá a dé bá ìyẹn ni tọ́ máa jámọ́ o tó ń gbẹ̀ kan Lájídé mi mú ìsì o ẹ̀yin òróró yìí ló mú mi rántí gbogbo ọlọ́gbọ́n ayé tó lẹ́ ní nǹkan ò tún gbọ́n mọ́ ẹ jẹ́ ká bí wọ́n lérè ṣọlẹ̀ gbọ́n tó bàbá ńlá ọ̀gá àgbà tó dé ayé àti ọ̀run bàbá lókè tó dọ́gbọ́n àti òye ẹ jẹ́ ká lè ra nílẹ̀ kọ́ lọ́wọ́ ọba lè gbé wá ga táwọn alámbá ti rí pé mo ti ń kọrin yẹn wọ́n rí pé mo ti fẹ́ máa jóná sẹ́yìn wọ́n ti mọ̀ pé mo ti máa bẹ́ẹ̀ ní kòwé nìyẹn. ṣé ti fóni toast obìnrin lé lójú agbo. ìyẹn pọ̀ dáadáa. ẹ bá lè ṣe máa mú wọn mọ́lẹ̀. tí a bá ti fẹ́ mú obìnrin mọ́lẹ̀. ọlọ́mọge sórí Handsome Muiz bó ṣe ń jú tó ń gbà ó ti rí mi rí àbò mọ́ pẹ̀ àbò mọ́ bó ṣe ń jó tó bá ojú mi wá ṣe jù bẹ́ẹ̀ lọ tó bá ojú mi wá ṣe jù tó bá ojú mi wá ṣe jù bẹ́ẹ̀ lọ. ṣe mánéjà ló máa lọ bá. àìbọ́tá bá ti ju náà sàyẹn báyẹn nígbà tó bí ẹ bá ti fojú ẹ̀yìn ọlọ́mọge sójú ló ṣe sí abórí mi tẹ́lẹ̀ tí mo ṣe jù náà sà mí ó ń dùn mọ́kùnrin tó ṣe ń dùn mọ́bìnrin tùǹgbàlà ní rẹ́gí ló ṣe lára wọn. abájọ wá ṣe báyẹn bísẹ̀ kàlà kan máa fún mánéjà á pè níjọ́ kejì. tó pé mo rántí ṣóò kan tí a jọ ṣe lórí fíìdì ní Abíọ́lá Moshood primary school lẹ́yìn wa yìí tèmi àti Jákòsé la jọ ṣe ṣóò yẹn. torí pé èmi like láti ilẹ̀ mọ́lẹ̀ mi full boss lèmi máa ń lò. ọdún náà Jákòsé ó wò mí wá torí pé ṣe bọ̀ àwọn ẹlòmíràn kò láìkí wọn lọ mo dá ogun ẹ̀bọ lẹ́ni àmú kékeré àásì mo gbé bí obìnrin mẹ́ta ń jọ yẹn tán láìkí on stage wá ń jọ yẹn bẹ́ẹ̀ ni. ẹni pé àásì mú tó mẹ́ta àkìtẹ́ báyìí. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí
egbògi now outla bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi now outla bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ansom Muiz Alani Ọlájídé mo sọ pé ọmọ jẹ́jẹ́ láyé alápàlà ni mí láti fi tá a ti jáde wá àwọn kan wà tó jẹ́ pé òun fà sẹ́yìn ni látara yìí pé iṣẹ́ tí bàbá mi ń ṣe yẹn wọ́n ti rìn àwọn èèyàn ti rú wọn tó bá yẹ pé mọ́ṣẹ́ wá wà láti alábàtà yẹn wọ́n ti kú síbẹ̀ wọ́n ti wá sí gbòòrò òun kan ti bù ṣùgbọ́n mọ́ṣẹ́ wò pé ẹni aṣẹ́ bàbá ẹ̀ ní kíní tàjẹ́ kó bàbá ẹ̀ ṣe kíní Ansom tó fẹ́ ṣe kíní yẹn wà láti ilé ṣùgbọ́n ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ ní bí ọdún kan àbọ̀ sígbà táwa ẹ̀ ní ogun ẹ̀ṣẹ̀ yìí ṣẹ́ tí a fẹ́ gbogbo kí ẹ̀ṣẹ̀ tó fẹ́ máa bù. ó lè wà látọ̀nù fújì náà torí pé látara pé kí kájọ pàdé lágbo kí a rí ohun tí oníkálukú bá ṣe tó bá jù ú lẹ̀ irú Alhaji Shefala àtijọ́ play dáadáa Muslim Haruna Ọ̀ṣọ́lá àtijọ́ play irú Arógun Màsà àti gbogbo àjọ pàdé lágbo gbogbo wọn pé ẹ̀gbọ́n ẹ̀ lóríṣiríṣi pé kọ́ wọn láti Ìbàdàn ni kọ́ wọn bẹ́ẹ̀ ni so oníkálukú mọ̀ pé ẹni inú mi nù pé tá a bá rí olùrànlọ́wọ́ pé kíní ó dà kọ́ wọn ní oṣù tó ń bọ̀ wá ń sọ àwọn fẹ́ kojú rẹ̀ kì í ṣe pàṣẹ fẹ́ máa wó ní káàkiri orin wà nílẹ̀ tá a ti tò lẹ̀ ó wà nílẹ̀ tá a ti tò lẹ̀ gan pẹ̀lú ògo Ọlọ́run ní tí a tò lẹ̀ kì í ṣe tìgbéraga tí wèé wà nílẹ̀ wọ́n bá ní ká máa ṣe rẹ́kọ̀dù yẹn léraléra àá sì yọ mẹ́rin bẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn. ṣe mọ Nurudeen Májàgbọ́n. Nurudeen Májàgbọ́n. ẹ gbórúkọ yẹn rí. ojú mi lè lọ lára ẹ o. Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ ńkọ́. mi ò mọ. ẹ mọ ta ni. mi ò mọ Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ o. bọ̀tẹ́ mọ Nurudeen Jakoste. mo mọ Nurudeen Jakoste. Tọ́láníyọ̀ Síyọ̀ ńkọ́. mo mọ dáadáa. Akabushi ńkọ́. mi mọ Akabushi o. mi mọ Akabushi o. Ansom Jẹ̀lílì Àdìsá. Mọ̀rúfù Onírú. Sòdéolú. gbogbo Apéké Súlè. Orí Adé Calypso. gbogbo àti Lékè Ìyàndá. gbogbo lọ sókè báyẹn. now ẹ tí ì ṣe rẹ́kọ̀d láti 1986 láti ìgbà yẹn títí dìsìn ṣé bẹ́ẹ̀ lẹ wá ní tí ìgbọ́ olórin kan tó dàbí pórin tó wù yín kọ tàbí orin tẹ́ ti kọ lẹ́nu ẹ̀kọ́ ṣá. ó ti ṣẹlẹ̀ o látara pé ó ti ṣẹlẹ̀ ni pé ní north ó ti wà north torí mo orin yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ká má kọ orin yẹn mò ń kọ orin yẹn nígbà tí pé ká fi start nígbà tí táwọn bá sáré ṣe rẹ́kọ̀dù yẹn pé ká ju méjì bọ̀ mo rí pé ẹni yẹn ń pè máa ṣe rẹ́kọ̀dù yẹn òun ló fi start. kí ló fi start ńgbà yẹn. mo kọ orin yẹn pé ojúmọ́ ò ní ìmọ̀ kórógùn máa rẹ̀ kọ́ ojúmọ́ ò ní ìmọ̀ kórógùn máa rẹ̀ bá ẹ̀yin tèmi ojúmọ́ onímọ̀ kémi máa ṣe tún gbà ojúmọ́ ò ní ìmọ̀ kémi máa ṣe lálùjọ ẹ̀yin tèmi ojúmọ́ ò ní ìmọ̀ kémi máa ṣe ìròrìn kan mo tún wá kọ́ ń bẹ̀ gbẹ́ mo ti kọ́ ni pé mo ti dé Ansom Muiz mo tún gbé kan dé mo ti sáré pẹ̀lú ògo Ọlọ́run bá tí n bá tún padà wáyé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi iṣẹ́ fújì máa mú lọ́yà rẹ̀ oríṣẹ́ tó dáa gan ni ọlọ́mọ ẹ̀ka rí àfàsẹ́yìn iṣẹ́ tó dáa gan ni ṣùgbọ́n bàbá kan dẹ̀ wá ń sọ wọ́n ní dídùn ni ewúro máa ń tó pé tó ewúro tí wọ́n bá fi ewúro sẹ́nu tẹ́ ẹ bá jẹ́ àkòrò ìgbẹ̀yìn ewúro adùn ni ìgbẹ̀yìn adùn ló máa bọ̀ sí. tọmọ yín bá lóun fẹ́. tí àwọn ọmọ mi àwọn ẹ̀jẹ̀ mi tó jáde tó jẹ́ àwọn obìnrin àwọn tí mo ti bí wọ́n ń kọrin Christian tó wà ní church tó wà ní jẹ́ pé ẹ̀bùn iṣẹ́ orin yẹn ó wà lára wọn tó látọ̀run mo fi bí wọn àtọ̀run mo fi bí wọn. orin náà fi bẹ́yìn. àtọ̀rin náà fi bí mi àtọ̀rin lèmi náà fi bí wọn. lẹ́yìn náà fi bí àwọn ọmọ yín so àwọn mi ò kọ fújì tẹ̀mí làwọn ń kọ. bẹ́ẹ̀ ni orin. so ẹ lè fatọ fújì bí èèyàn kó máa kọrin ẹ̀mí. wọ́n wà tó ń kọ tó ń wà ní church káàkiri. ṣé ìlú Ẹ̀gbá náà lẹ wà báyìí. ìlú Ẹ̀gbá ni mo wà. káwọ ìsàlẹ̀ mi wà tí mo tẹ̀dó sí gbogbo ẹni tó bá ti fẹ́ ra Ansom Muiz mi
ẹ bá ti dé àná ṣẹlẹ̀ ọmọ àwọn pé méjì rárá o booking office wa ó ń bẹ níbẹ̀ tẹ́ bá ti fẹ́ rí wa kò sí tẹ́ ẹ bá fẹ́ táwọn ní fún wọn. wọ́n ní káwọ́ ènìyàn náà ṣẹlẹ̀ sálẹ̀ mi wá lọ́mọ gbẹ́ngbé ibẹ̀ sálẹ̀ ẹgbẹ́ wa tàgbé tẹ̀dó sí kọ́lọ́wọ́n bá pápá náà ẹ̀ ṣọ́ mi àlọ́ ni. Nurudeen Májàgbọ́n ọ̀rẹ́ Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ awo orúkà Àkàbùṣì. Nurudeen Májàgbọ́n ọ̀rẹ́ Jẹ̀lílì Májọ̀gẹ̀dẹ̀ o awo orúkà Májọ̀gẹ̀dẹ̀ ọ̀rẹ́ mẹ́ta mo ní wọ́n so wọ́n pọ̀ ẹ̀ o mo ní wọ́n so wọ́n pọ̀ ẹ̀ ẹ̀dùn náà kí ni àbẹ̀mí sí ẹ̀ náà. ayẹ ni pé kó lọ kó mu kó jẹ kó rí. orin ẹni Sédéńgè kọ́ nìyẹn. Handsome Muiz Alani Ọlájídé and his Fuji organization. wọ́n ti wà tipẹ́ olórin ńlá ni wọ́n. ọmọ yín kan wà Aláyọ̀ melody singer ó like yín gan nígbà tá Aláyọ̀ bá wo gbóṣẹ́ mi ló máa ní cars ó sì kú bọ̀dá kan sẹ́ ẹ̀ mi ò rẹni tó dábọ̀ dá kan ń jẹ́ Handsome Muiz àwọn yẹn tẹ bá rí wọn bẹ́ẹ̀ mi náà ṣe mọ́ á pìkì pé ẹ̀gbọ́n ti pẹ́ ẹ bá mi kí ọmọ yín Aláyọ̀ melody singer. Aláyọ̀ singer ni torí pé ọmọ ológo ni ìwọ náà àlùbáríkà tó ń bẹ láàrẹ kò ní dúró láéláé. Aláyọ̀ singer #1 ọmọ alálùbáríkà ni nítorí pé ọmọ tó dání ló ṣe ń ga. Aláyọ̀ oníwálẹ̀ lágbára Ọlọ́run ọba àwọn Handsome Muiz ni mo ti sọ yí pé kẹ má jiyàn sí tẹ bá ti rá Aláyọ̀ ṣe ẹ má jiyàn sí tẹ bá ti rá Aláyọ̀ ṣe. Kasnati pírẹsẹ́ńtà tó lórí pípé èèyàn tá Aláyọ̀ singer ni èèyàn tá Handsome Muiz ni. Aláyọ̀ ọmọ Nurudeen Májọ̀gẹ̀dẹ̀. ọmọ Nurudeen Májọ̀gẹ̀dẹ̀ ó tún mọ Rukayatu gangan Àkàbùṣì. Aláyọ̀ ó ti gbé mo ní tí n bá ti rẹ̀ máa sì máa dúpẹ́ tí wọ́n bá ti rí mi máa sì máa dúpẹ́. Aláyọ̀ singer wáṣọ èyí tó ti ṣe kò ní bàjẹ́. Aláyọ̀ singer wáṣọ yìí. ẹ ṣé gan Handsome Muiz náà lẹ ti ń gbádùn látà. bàbá wọ́n pè yín lóde òkú àgbà ń sìn ẹ fún wọn lórin òkú àgbà kán lè mọ̀ pàgbà lọ́rin la gbé wá. mo ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ ó bẹ̀rù Ọlọ́run ọba ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ ó bẹ̀rù Ọlọ́run ọba ni. lọ́jọ́ tẹ́jà àgbà fojú kan kú wọ́n fẹ́ gbé sí sàárè bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ò fẹ́ ẹ ó bẹ̀rù Ọlọ́run ọba ni. òkú màmá wa náírà ìmì làwa ṣe níbí ó ṣe dáadáa lẹ́yìn là ń wí náà gbogbo ohun tẹ̀dá bá ṣe tó bá ṣe nílé ayé ló máa jíwò fún Ọlọ́run ọba. Muiz èmi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ìyàwó ayé mi tó kú Ọlọ́run bá fọ̀run kẹ́. sẹ́yìn lẹ orúkọ ìyá wa ń sìn sí. lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti mú a máa sọ wípé ìyàwó Ọlọ́run bá kó dà máa wà sí. wọ́n wá ń bí ìkómọ ńkọ́ kí lẹ fẹ́ fún wọn bí ìkómọ. ọmọ tá a wá kó kọmọnẹ máyọ̀ kú ó mo ní kọmọnẹ máyọ̀ kú ó bó sáyé wà ní ọmọ wa Akímù làwa kó kọmọnẹ máyọ̀ kú ó. èmi dúpẹ́ mo dúpẹ́ Ọlọ́run ọba mo dúpẹ́ Ọlọ́run ọba ọmọ tá a wá kó kọ́lọ́run bá kó àwọn tó bá nílẹ̀ kí nǹkan máa ṣe wọ́n o Ọlọ́run bá kó pọ́n wá lé kí nǹkan máa ṣe màmá ẹ̀ mọ́sọ́. ẹ fún wọn nọ́mbà yín lẹ́ẹ̀kan sí ká máa yàn dá yín sá. nọ́mbà mi ni 08035242004 nọ́mbà Handsome Muiz ni. ẹ ṣé gan. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.